وسهلا ومرحبا بكم. bàbá ń kí. wọ́n ní. ìwọ̀n ìsìlámù ọ̀farama irú ìjókòó ní tí bàbá wọn lọ́fà wà irú ìjókòó ní tí bàbá ìmọ̀ọ́mọ́ agbani lọ ní wà irú ìjókòó ní táwọn sẹ́nitọ̀ wà irú ìjókòó ní tí ìyálọ́jà wà irú ìjókòó ní gómìnà wà ìjókòó àwọn èèyàn wà irú ìjókòó tòní lọ́lọ́run farama kò farama girlfriend and boyfriend lọ́fà ìjọ tí wọ́n kọ́kọ́ nírú ẹ̀ láyé ọ̀dọ̀ Mariam ni wọ́n kọ́ ti ní nkéèmọ̀ tóbi yín sá wọn ò rẹ́nìkan kọ́ wá dáná wọn ò rẹ́nìkan kọ́ wá tọrọ wọn ká sàdédé ròyìn náà ni nígbà wọn ròyìn nu Mariam wọn ní. Hallelujah Mariam laqad jiti shay'an fariya. Mariam laqad jiti shay'an fariya ìka àtijú ló gbédé lónìí. Ya ukuta Haruna. Haruna. Bákan abuki múra sàwé. Bàbá tó bí ọ abuki bàbá rẹ̀ àmàlẹ́ ní ibú. Wa ma kanat ummuki baghiya. Mákàlà òun bẹ̀ kìbàgìyà. Àti màyà rẹ̀ lálágà bàǹgìbì àmàlásẹ́wó. Fàṣàrà ti léyìí. Ọ̀yà àwọn ẹni torí wọn ò rí bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ètò Ọlọ́run ọba súná Ọlọ́run ní pé ká wá tọrọ ọmọ. Kí wọ́n sì yọ̀dá pa fún yín ká sì rí i pé wọ́n so wọ́n pọ̀ èyí tó lọ faramá nìyẹn. Ìwà so wọ́n pọ̀ ní lónìí tá a fẹ́ so ọmọ wo obìnrin Amida àti ọkọ rẹ̀ Nuridin àwọn fẹ́ so wọ́n pọ̀ ẹ tẹ́tí ẹ gbọ́ o Amida Nuridin kẹ tẹ́tí ẹ gbọ́ ẹbí ọkọ àtẹbí ìyàwó ẹ tẹ́tí ẹ gbọ́ Ọlọ́run lónìí a máa ń wò lọ́jọ́ kékeré lọ sí Suratu Nisa àyà 21 àyà kan bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lò Ọlọ́run ní òní yìí ọjọ́ tẹ ń wò ó ní ọjọ́ kékeré ni ọjọ́ yẹn tóbi lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ òní ọjọ́ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run so. Wa kayfa ta'khudhunahu wa qad afda ba'dukum ila ba'din wa akhadna minkum mithaqan ghalizan wa la tankihu ma nakaba aba'ukum minan nisa'i illa ma qad salafa. Mithaqan ghalizan. Ìmọ̀fẹ́ lónìí. Wa akhadna minkum mithaqan ghalizan. Tó mọ́nà ń láyà yìí àwọn fẹ́ dìfọ́sì ni kọ̀tọ́ náà lọ́rùn àmọ́ kẹ́lìmọ̀ mi sá kọ̀jẹ̀lì sẹ́ ọ̀rọ̀ ní kọ́ńtrátì tó le ni kọ́ńtrátì tó le òun ni yí pé ọ̀fẹ́ ọmọ mi kọ́ńtrátì tó le òun ni pé yín fọmọ fún ọ kọ́ńtrátì tó le ní kóbìnrin ọ̀rọ̀kùnrin pé yín fi ọ kọ́ńtrátì tó le òun ni kí ọkùnrin ọ̀rọ̀bìnrin pé mi ọkọ̀kùnrin kóbìnrin náà ṣẹ́ tiẹ̀ ọlọ́ni mi sá kéèsè nǹkan tó rọrùn nítorí tí ọjọ́ rọrùn lónìí tá a bá gbé àṣẹ mi tí wọ́n bá tún wọ́n jáde tí bàbá wa mọ́ wọn gbà lílọ ọdún tó wá ní wọ́n ní ẹ̀fọ́ wọn kára wọn tó bá gbé òǹtẹ̀ lólu bí tó ṣe wúdú àti kó àdọ́kọ̀ àtayá àṣẹ tí kò lọ́wọ́ wa àṣẹ ti dà wọ́n tá a fún òun náà wọ́n á kọ̀ǹtú àṣẹ mi lọ ìgbà tó lọ́n bá ní ọ̀dà ń bẹ́ẹ̀ agbe lẹ́nu mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá a ti dé lọ́wọ́ lónìí kọjá padà láàyè àtìlẹ́ kúrẹ́ ẹ̀. Mẹ́sà kọ̀ǹgẹ̀lísà agbe lẹ́nu mi lọ́wọ́ àmọ́ wa tí ó wù àmẹ́gbẹ́ àmọ́ rẹ̀ arọ́júgbà nítorí ẹ̀sìn nítorí nǹkan bẹ́ẹ̀ ni wọ́n dà torí ẹ fẹ́ ọmọbìnrin àbá fún yẹn lọ́mọ àdúgbò lọ́wọ́ wa Anabinika wo beauty. Walimaliha. Anabinika wo wet. Walahasabiha. Anabinika wo family background. Walidiniha. Anabinika wo ẹ̀sìn. Ìgbà tó wá kamẹ́rà ẹ̀ ni wọ́n bá padà sí ti gbé. Wàlẹ́yìká bí láti dín ní tẹ́lifásí àdáàgá. Ọlọ́sìn ni kẹsọ́. Téèyàn bá ní wet, tó bá ní beauty, tó bá ní family background. Ọjọ́ mọ mínísítà, ọjọ́ mọ gọ́fúnà, ọjọ́ mọ sẹ́nitọ̀, ọjọ́ mọ pírẹ́sidẹ́ǹtì. Tí ò bá sẹ́sìn, ẹ wà á pòfo. Ẹ̀sìn wọn bá ń gbélékè gbogbo kan lọ sí Suratu Baqara kàràkàrà àyà 200 and something. Wàlá táǹkì wúlù sírì káàtì àtàyò mínà. Ọlọ́run ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́
láti musirikọ́t ẹni bá jẹ́ olùṣẹbọ lóbìnrin tí ó ṣe Ọlọ́run. wàlá tẹ́ǹkì wọ́n tayò mí nà. kò bá àjọlówó kò bá àjọlọ́lá kò bá àlẹ́wà kò bá ànípò Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ títí tẹ́sí ní kọ́ sẹ́ẹ̀sì ọjọ́ mùmínì. wàlá àbàtún mú mi nà tún ní kẹ́hìrú mi mùsíríkà tí wọ́n làwọn àjàbá ti gún. ọ̀rọ̀ wa rẹ́rù kan tá a mọ́ra bàbá rẹ̀ ọ̀rẹ́rù kan àmọ́lé àmọ́ná rẹ̀ kò sì lẹ́wà tó nǹkan àmọ́jẹ́ mùmínì Ọlọ́run kọ́ wá fẹ́rù ni ọ̀sán ju kọ́ ọmọ ilé ayé lọ lára ẹni tí ò lẹ́sìn. wàlá tún kì wọ́n mùsíríkì náà àtàyù mi nù. ó ní pé méjì lọ́lọ́ ń lò padà síta kọ́kọ́ ó fi kan túkan ni tó bá bá láwọn rìpítà ọ̀rọ̀ kan náà ayakalẹ̀ lè jọ ọ̀rọ̀ tọ̀tọ̀ ní sọ. wàlá tẹ́ǹkì wọ́n mùsíríkàtì àtàyù mi nà. tẹ́ǹkì wọ́n mùsíríkàtì àtàyù mi nà. ẹ gbọ́dọ̀ fẹ́ wọn tún ìgbà síra tún ẹgbẹ́ mùmí nínú wọn ó wá dá kejì padà yìí. wàlá tún kì wọ́n mùsíríkì náà àtàyù mi nù. ìwúlẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ fẹ́ wọn lóbìnrin lẹ̀ tún gbọ́dọ̀ fọmọ fún wọn má fọmọ fún mùsíríkì ẹni tó ọ̀rẹ́ sì lára rẹ̀ ò gbọ́dọ̀ fọmọ fún bó o ṣe lè fẹ́ ló lè fọmọ fún ẹ̀sìn yẹn lọ́wọ́ ọba ló gbé lókè nítorí pé kí ni ọjọ́ òní ní sàkọ́. gẹ̀lísọ̀ wákàtúnà gbé takọ̀ ní gẹ̀lísọ̀. ọ̀rọ̀ ní kọ́ńtrátì tí ò yí sí ni. àkàtúnà mi gún mi takọ̀ ní gẹ̀lísọ̀. ọ̀rọ̀ ní kọ́ńtrátì yẹn kìí ṣe nǹkan tó yí sí a kàn fẹ́ rọ́jú ni ìmáàmù lọ́mọ wàhálà táwọn ṣe lérí ọmọ láti nà oyún ó má lè jẹ ọ wá dá ayé tán níjọ tí ó ṣe bí gidi kọ́ fẹ́ kú kò ní máàmù ẹgbàá wá òwe ọ̀rẹ́ máàmù ní ara ẹ̀gbọ́n náà ni ẹ̀fún wọn tún yìí mu ẹ̀gbọ́n lọ́sítà ní má lè jẹ ó tún má lè jẹ títí grade group ọkà primary school ọkà secondary school ọkà ó má lè jẹ títí ó lọ yunifásitì ọmọ alẹ́gẹ̀ẹ́ ní sọ́sẹ̀ masters ẹ̀yìn kankan dé lọ́sàn gangan ẹ̀ka fẹsẹ̀ gbádẹ̀ nípa àwọn àtọrọ ọmọ àwo. wàlá tẹ̀ǹkì wọ́n mùsíríkàtì àtàyù mi náà má tún mú mi náà tún ní kẹ́hìrú mi mùsíríkàtì wọ́n làwọn àjàbá ti gún. ọmọ ẹni èdè akábísáyà àmọ́ ìmáàmù wa àfẹ́sì gbogbo ẹ̀ èwo ni kí wá gbé wọn bẹ́ẹ̀ wàhálà tí mo ṣe lẹ́bí ọmọ yìí ni mo fẹ́ wò ni ẹ sì fẹ́ mú lọ ọwọ́ àwò tẹ̀sìn ilé ìsàfihàn náà ni mo rẹ́sìn lára yín mo rí ilé yìí tó dáa ẹ wá dé ẹ dé lónìí tí wọ́n bá jáde tí wọ́n sọ ìjì tán bàbá tó bí wọ́n wá ǹjẹ́ bàbá tiẹ̀ tọjọ́ tó kọ ìmáàmù wá ǹjẹ́ bàbá àyàwó kékeré bàbá kábíyèsí ǹjẹ́ bàbá àyàwó àgbà ní abá wa sọ yín pọ̀ tá lónìí ẹ̀yà wa mú yàrá ẹ̀dẹ̀ mú lọlé ọ̀wọ́ wa lọlé kolombo sọ́wọ́ ayé sí ọ̀rọ̀ àná. wákàtí náà mi kún mi dàgbọ́ ní gẹ̀lísọ̀. ọ̀rọ̀ ní mi sáàkọ̀ gẹ̀lísọ̀. ọ̀rọ̀ ní kọ́ńtrátì tí ò yí sí ni. òun lọ́rọ̀ sàráì ọ̀rọ̀ ní kò séré ń bẹ́ẹ̀ gbogbo abiyamọ tó fọmọ rẹ̀ lẹ̀ ọrọ̀jú ni ọrọ̀jú fún ọlọ́mọ ni ọwọ́ arọ́jú fún ọlọ́mọ tán kò sẹ́ni tó lè tọ́mọ bí ọlọ́mọ ní ilé agbẹ́ tọ́mọ bá délé ọkọ tán tó o pé mo ti rán sùkúl ó ti délé ọkọ ó tún máa gbọ́ bùkátà rẹ̀ ni nítorí wọn lọ́wọ́ fún wọn lọ́rùn mánéjì bọ́dà àmọ́ ọkọ yìí yóò ní wàhálà rẹ̀ ti kọjá lé yóò sọ mí lóní gbèsè ìyá nìkan ni òní sọ tó ń gbèsè bàbá nìkan ni òní sọ tó ń gbèsè ọlọ́run ní ní sákọ̀ gẹ́gẹ́ ní sá kọ́ńtrátì tí ò yí sí ni ẹ wá pàdé bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ tí wọ́n pàdé rẹ̀ méjèèjì ọlọ́run wá fẹ́ bá wọn kọ sọ̀rọ̀ ó ṣe sá assignment ọ̀rọ̀ tọ́lá ń fẹ́ bọ́ sọ ayà kan bẹ náà kúrò ní àmà ìyìn àwọn ọ̀gbọ́ yé wọ́n ní àdúgbò àdúgbò àwọn. wàá múná láti sáàyè. ọkùnrin aláṣẹ lérí obìnrin eré ọkùnrin wá ń wú pé wọ́n lé àwọn aláṣẹ lérí ọkùnrin rárá ọlọ́run lérí obìnrin ọlọ́run ò wí bẹ́ẹ̀ ó fẹ́ ràn sẹ́ni. àrùjẹ́ àlùkò àmì. wàá múná láti sáàyè. ọkùnrin aláṣẹ lérí obìnrin pẹ̀lú pé kí ni. bí máa bá dáná ńlá ó bá dàrú àlàbà ní wọ́n máa fàgú mí ní àbúwálì. máa fàkún ló gbé ọlákọ́jà wa wá òyìnbó lónìí mentality 50-50 kò sí 50-50 nínú ìsìlámù ó gbé látòkè délẹ̀ ní.
kódà bọ́ bá fún ọmọ kọ́lẹ̀ ní ọyẹ́ ọní ọgbà padà dandan nítorí ọgbọ́dọ̀ lè mójútó níbi gbogbo ọ̀nà tí yàn fi mójútó yàn wọn ò gbọ́dọ̀ gbà sí rẹ́sẹ̀. àwọn responsibility yìí ọlọ́mọ ìpọ́kùnrin la dá mọ́ kò dá mọ́bìnrin tóbìnrin bá lówó tọ́lọ̀ ń kẹ́ ọkọ náà ní àmọ́ kò ní tó àbọ̀ ní ọ̀sàfẹ́rẹ́ jẹ́ obìnrin wa ń gbọ́ bùkátà tó bá ti gbọ́ désìbì kan yọ ọmọ rojọ́ ni wàlá kò bá sì rọrùn bàbá yìí kò sí ìdẹ́ka lọ́ọ̀ yìí nìsín èmi lè ṣe gbá èmi lè ṣàwo èmi lè kò bá tá a sùn. torí àdá mọ́ wọn yí pé kí wọ́n máa gbọ́ bùkátà. wàbí máa ń fàgù mí ní abúwálì. ọkùnrin ya dá mọ́ pé kọ́ gbọ́ bùkátà yóò máa gbọ́ tìyàwó yóò gbọ́ tọmọ yóò tún gbọ́ tàwọn ẹbí ẹ̀ yóò tún máa gbọ́ tàwọn ọ̀rẹ́ ẹ̀ yóò tún máa gbọ́ tẹni tí ọmọ wọ́n tún máa sáré wá kò sí ní ìlara ìgbà tó wọ́n máa ronú nígbà tí ọba yìí gbọ́ mọ́ ọkùnrin la dá bẹ́ẹ̀. ìwà ọkùnrin wá fẹ́ kú ọkùnrin kún ọjọ́ ọkùnrin gidi ọwọ́ sọ fún ọba yìí pé askinu nàbí ní àìsùn sàkántún mi ò jírí kó. ọba ń gbé ní kọ ọjọ́ gbé. wàlá tudarruhunna litudayyiqu alayhinna. ọlọ́run ọ̀gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́. wa in kunna ulat. wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wáàsí. àdíìsì là máa ń fà nínú mà ọ̀gájẹ́dọ̀ yíwù ọ̀gájẹ́sọ̀ yíwù ọ̀gájẹ́ gbogbo tó wọ̀ jẹ́ òkúfù ní asánì ni kò sídọ̀ yíwù kankan náà Kùránì gbogbo ẹ̀ látòkè nílẹ̀ sọ yíwù ni àwọn ọlọ́run ló ti wá èyí tí ń kà fún ọ yìí ànábì kọ́ ló wí èyí tí ń kà fún ọ yìí àfa kan kọ́ lọ sọ ọlọ́run ló dà rẹ̀ tiẹ̀ sí ọ yí pé. wàlá tudarruhunna litudayyiqu alayhinna. ọlọ́run níbi tó ń bá ń gbé ní ọjọ́ gbé má fúnlẹ̀ mọ́ o ní fara ni ti fúnlẹ̀ mọ́ pé kọ́ wá fúnlẹ̀ mọ́. wa in kunna ulati hamlin fa anfiqu alayhinna hatta yada'na hamlahunna. responsibility rẹ ọlọ́run bá bẹ̀rẹ̀ tó bá ti lóyún fún ọ ọlọ́run ní náwó lé lérí títí tí ó fi bí. fa in arda'na lakum fa'tuhunna ujurahunna. ọlọ́run tó bá ní màá rẹ tá tí bọ̀ tọ́ máa fún ní pocket money máa san sálárì fún torí pé bọ̀ tọ́ máa rẹ òun kú kí wọ́n lè yè. wa'tabiru bainakum bima'rufin. ọlọ́run kò tá síbẹ̀ tún close ma kọ́ ọmọ bá dámọ̀ràn má yin obìnrin èyí yin obìnrin rẹ nù má yin obìnrin rẹ nù close mọ́bìnrin rẹ jọ máa ṣe mọ́ra. wa in ta'azartum fasaturidu lahu ukran liyunfiq sa'atin min sa'atihi. wọ́n bá gbà láyé arísìkí tí wọ́n bá kí ọ jẹ́ kí wọ́n mọ̀ lára ìyàwó rẹ bí kẹ́ náà ṣe tó ní òfin. sa'atin min sa'atihi. ọlọ́run ní bá fi kẹ́ bá a lò bá ń tọ́jú ẹ̀ bí mo ṣe kí ọ tó ní o ṣe bá mi kẹ́ ẹni tí mo fi ọ bá mi kẹ́ ni wọ́n torí kọ́ńpìnì ọlọ́run ni wọ́n. o lè rí sọ́ọ́tù bìjá nínú Kùránì àmọ́ rí sọ́ọ́tù nìṣá bọ́lọ̀ ti fáàlù wọn tó lù torí gbogbo tó jòkó lónìí látọ̀dọ̀ bàbá kábíyèsí bàbá wa ìmáàmù àgbà ìyá wa alọ́jà sẹ́nitọ̀ gbogbo tó wọ́n jẹ́ tí lè bàbá pírẹ́sidẹ̀ntì obìnrin ló bí. kọ́ńpìnì ọlọ́run ni wọ́n ọlọ́run ní bá mi tọ́jú ẹ̀. wa man qudira alayhi rizquhu. ọlọ́run kọ́dà bá mi sì kí ni wọ́n bá fún ọ tí ọba tó nǹkan arísìkí ni ò tó nǹkan nínú àyè tó nǹkan nìyẹn. falyunfiq mimma ataahu Allah. tó nǹkan yìí náà ọ̀rọ̀ ni máa bá mi ná fún máa bá mi tọ́jú ẹ̀ ìfẹ́ kọ́ láàkì kankan. la yukallifu Allahu nafsan illa ma ataaha. ìgbẹ́ nǹkan kan kọ lọ́rùn tó ju agbára yín lọ àmọ́ o. sayaj'alu Allahu ba'da usra. ojúṣe tí wọ́n ní o ṣe ni tó o bá ń ṣe tó o yé ṣe tó o ti bí o ṣe sí ni ọlọ́run yìí sì wá ní kọ́ wa. lórí kọ́ fẹ́ máa sojúṣe rẹ kọ̀ wá sí ìwà fún ọ ní tó o máa fi ṣe. ètò ọlọ́run ọba nìyẹn o wáàsí ọlọ́run ọba tó ṣe fún ọ nìyẹn àmójútó tó fẹ́ kó o mójútó nìyẹn lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ sọmọ tí ìyàwó rẹ jẹ́ sí ọ ọmọ dámì rà jẹ́ kí ló jẹ́ ìyàwó rẹ bébì rẹ ọdún àbẹ́bì rẹ lẹ́yìn àmọ́ sórí tó jẹ́ sí kí n sọ fún ọ àmọ́ náà
àmánà Ọlọ́run nìyẹn lọ́rùn rẹ̀ àmánà yẹn la mi àmì ni sọrí bí ra nkùnmi sọ́ọ́lù ṣe ṣẹ́jáde ń dòrí lára àpáta ń bẹ́ẹ̀ lọ́sẹ̀jáde lára rẹ̀ mọ́ra yín tẹ́lẹ̀ tẹ́ báyìí pé ẹgẹ́ bí kan ni ìsìlámù ní pàbí tiẹ̀ ìwọ wá òun wá máa fẹ́ dàbí bọ́ kẹ́dùn kàtàyà bí àmì ni sọ́tì ẹ̀ bá tó ara mi Ọlọ́run àtọ́jú ẹ̀ ní o. àmì Ọlọ́run tí ẹ bá ti rá mi Ọlọ́run àtọ́jú ẹ̀ ní o èmi kí mo wí bẹ́ẹ̀ o Ọlọ́run ló ní bá ń tọ́jú àmì mi o. wàyà kọ́ mi hábì iná kọ̀tún láìlà kún máyà. ó ní nákọ̀ yìí àmì ìdàrún nákọ̀ ọjọ́ kìíní nu nákọ̀ sọ́dún ọjọ́ kìíní nìyẹn. lákùn máyà. àmì ni àmì Ọlọ́run ọba tiẹ̀ tó gbé fún ọ nítorí kò sí nǹkan tó pèsè àwọn àmì ló gbé bẹ́ẹ̀ àmì ní jẹ́. wàmí ní àyà tì í.